question Iya Pasuma ẹ̀yin ni Abigbeyin Iya wọn irú èèyàn wo ni wọ́n. Jẹ́ ó dà pé èèyàn ìwà ire táwọn náà ń gbára màmá àwọn náà wọ́n ṣe fara lé wọ́n ṣe fara ìta kò sẹ́ni tó máa kéde ẹkún tó máa kéde ẹkún tọ́tọ̀ wọn tí kò ní bẹ́ẹ̀rì jáde àwọn tá a ṣàbúrò wọn náà wọn ti ẹ̀ ń ṣe wá bí ẹni pé àwọn òògùn wa rí gbogbo wa pátápátá lọ́fìfẹ́ wọn wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé olókìkí ni wọ́n ẹlòmíì á ní àwọn àbúrò wọn ti ẹ̀ káwá pé káwá ní ọmọ oníkálukú àwọn ṣe wá ní ọ̀dà yín tí ọ̀rọ̀ bá ṣe bí aṣọ ẹ̀gbọ́n tàbí máa ń wáyé kí ni màmá máa ń ṣe màmá kí ni máa ń ṣe bóyá aṣọ wáyé ẹ̀gbọ́n sábúrò màmá ló wá ń tẹ́tí lórí màmá ló máa sọ pé òun ò fẹ́ kíjà wa o alágbàṣọ òun ò fẹ́ kíjà wa láàrin bàbá wa àbíké mọ́ra àwọn náà ni bàbá wa ìyá wa àwọn ni bàbá àwọn ni ìyá àwọn ni bàbá tí wọ́n lọ sí àwọn náà ṣe bàbá ṣe bàbá àti ìyá wa. ẹ̀gbọ́n yẹn gẹ́gẹ́ bí olórí ẹbí ẹ̀yin ní last born kí lẹ fẹ́ sọ fún wọn. àdúrà náà ni mo máa gbà fún yín pé wọ́n ṣe ń ṣe ọlọ́run jẹ́ kó sùn wọn ọlọ́run jẹ́ kó rẹ̀ wọ́n ọlọ́run àti bàbá fún wọn ní okùn àti agbára láti máa fi ṣe bàbá àti ìyá fún wa. kẹ́kọ̀ọ́ fún wa ní pìtì inú ẹ̀ wá. Màmá jẹ́ ní tó ń ta èèyàn. ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ wọn kí lẹ máa pàdánù jù. Àdúrà rárá wọn bá máa ṣe fún mi. Èmi fún ara mi àti gbogbo wa láwọn àdúrà wọn la máa bí sí. Àdúrà náà ló ń jẹ́ káwa náà. Ẹnu àdúrà òbí lórí ọmọ ṣe pàtàkì. Àdúrà yẹn náà ló ń jẹ́ káwa náà. Gẹ́gẹ́ bí last born, kí ni nǹkan tí ẹ lọ́kàn tó wù yín kẹ́ ṣe kó tó di pé màmá tó ṣe náà? Ìjẹ́ ẹjọ́ tí a ti sin bàbá báyìí. Ọ̀pọ̀ èmi náà láti rà mọ́tò fúnra láti kọ́lé fúnra lọ́jọ́ òjò. last moment mama last moment wọn fà lórí. Last moment wọn mi ò sí bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi ò sí Ẹ bá wa dárúkọ yín lẹ́yìn. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.